the keys on the wood table. My boots are worn thin by the gravel. Every mile felt like a whole year. The dust settles deep in my head. I cannot turn around this time. And I sure say it's a long way home. Walking through the fire to find my soul. Hey, the world keeps on turning. I am going through the heavy rain, finding my way. Yes, I'm finding my way. Ẹ wá ya yàbọ̀ àgbo tẹ́ta yẹn kéré o, ẹ ta gbómi dáadáa náà. Àgbo ilé kéré báyìí ò ṣe gbagbá lórí mi. Kò ń ṣọ̀fẹ́ náà, a máa fún yín lówó náà. Ẹ mọ nǹkan ya yàbọ̀, tẹ́ bá ti mix àgbo yẹn tán, ẹ bá mi já Funogal, bóyá Blackwood or anyone, or bóyá Chelsea, sachet kan, ẹ bá mi já, kẹ́ bá mi mix ẹ̀ mọ́, màá fún yín lówó rànlẹ̀. Tájù, kí n tó bẹ̀rẹ̀ sí ní mix àwọn àgbo yìí mo ti béèrè lọ́wọ́ ẹ o, ó dẹ̀ lówó wà lọ́wọ́ ẹ. Èwo tí wọ́n wá ní pé máa wá fún yín lówó ń rọ̀lẹ́. Ẹ farabalẹ̀ ya yàbọ̀, nǹkan tí mo sọ kọ́ nìyẹn. Àgbo tẹ́ mix màá sanwó ẹ̀ nísìn, owó wà lápò mi. But àfẹnujá tí mo ní kẹ́ mix mọ́ yẹn, màá fún yín lówó ẹ̀ tó bá dìrọ̀lẹ́. Ṣó ti yé yín? Ṣé ká mọ tá à ń ṣe o? 2026 la wà yìí o, kò sáwìn lénìí, padà wá lọ́la. Ó yẹ kí à ń pa àgàn só ń gbèsè náà, kó wá bẹ́ẹ̀ ni. Ya yàbọ̀ ẹ bù ságbo yẹn, àgbo tẹ́ mix yẹn kéré, ó kéré. Ẹ wò é mọ bóyá ń ṣe mí lára o. Àgbo yẹn kéré o ya yàbọ̀, àgbo 200. Tájù, màá gbowó mi lọ́wọ́ ẹ̀ ń rọ̀lẹ́ o, tó bá dé ẹ̀wù ẹ kó sá lọ. Gbàdúgbàdú á gbowó àgbàdo lọ́wọ́ ẹ̀. Ẹ máa ṣe dúró. Pamílẹ́rìn máa ti bá tiẹ̀ lónìí yẹn. Tó bá tún ayé ẹ̀ wà, á kọ́ bọ́ ṣe ń báyàn sọ̀rọ̀. Ó gbóṣe oníṣẹ́rù sórí ibi gèlè. Nígbà tó ti bá tiẹ̀ lọ ń sìn, ṣé àwọn tó dẹ̀ níṣẹ́, ṣé wọ́n nífẹ̀ẹ́ lómi ìpààrọ̀ ẹ̀? Ọmọdé ò mọ oògùn ń pelé fún. Bó o ní iléèwé rẹ lónìí? Adúpẹ́ mà. Grandma, bàbá tọ́ ni pé kẹ́ wá sí skul lọ́la. Ọ̀gá iléèwé yín, èmi náà sọ pé ó dé, sí ò sáà sí nǹkan kan. Àbọ̀ sí tí ò dáa ni. Rárá mà, mi ò mọ ọwọ́ àìtọ́ ṣe fẹ́ rí yín. Ó dáa ń gbà náà, ń gbò bá dọ̀la, ń rè jọjú sí hàn. Pẹ̀lú ọkọ mi, ọkọ àtàárọ̀. Bó wá ní báyìí, ṣé ọkọ̀ọ̀kan ṣiṣẹ́ rẹ náà ni kọ́ tó jẹ ni àbọ̀ jẹ́ ń kọ́ tó ṣiṣẹ́? Yes, mo máa ṣe assignment mi. Ó dáa bá ìyún náà dáa. Ó yá dìde wọlé lọ pààrọ̀ aṣọ rẹ̀. Ẹ wọlé o. Ìyá Àlàbí, ẹ máa wọlé bọ̀ o. Ẹ jókòó. Báwo wá ni? Àlàáfíà ni. Bó o ní, ẹja ń bá kàn. Lágbára Ọlọ́run, akàn ló máa jẹ́. Ṣáàjì a máa gbàdúrà. Torí nígbà tí mo bá ọ̀gá sọ̀rọ̀ lánàá, wọ́n ní ọmọbìnrin tó léegun tó lè ṣiṣẹ́ òun làwọn fẹ́. Igun tèmi náà mo lè ṣiṣẹ́. Nǹkan tí mo sọ fún ọ náà nìyẹn. Àmọ́ wọ́n ní kó wá rà wọ́n lọ́la. Wọ́n ní káwọn fojú ara àwọn rí ẹni tó fẹ́ bá wọn ṣiṣẹ́. Ṣèbí ká gbálẹ̀ ká tún lè ṣe ni. Mo lè ṣe. Àmọ́ ọ̀la tẹ́wá náà fẹ́ rí mi náà ni. Ọwọ́ tí mo fẹ́ fi jẹ́ ní tí mọ̀. Torí ọmọ rẹ̀ lórí láti iléèwé ní ìsìn. Tó ní ọ̀gá àsùkú àwọn ní yọjú sóhun tó bá dọ̀la. Méjèèjì náà ló sì wá sí pàtàkì. Kò sígbà tó lè wá, àmọ́ má pẹ́ torí mi ìmọ̀ràn ọ̀gá. Tó bá ṣe tán ní iléèwé ọmọ rẹ, o lè máa bọ̀ kó wá rọ̀gà. Ó dáa bá ọ sí.
àmọ́ mo fẹ́ béèrè nǹkan lọ́wọ́ rẹ o. Nígbà tó jẹ́ pé ìwọ ló ń tún ilé wọn ṣe tẹ́lẹ̀, iṣẹ́ wo gan lèmi fẹ́ máa ṣe ń bẹ̀? Kò ń ṣe ilé wọn ló ti fẹ́ máa ṣiṣẹ́. Ó dàbí pé inú ọ́fíìsì wọn ló ti fẹ́ máa ṣiṣẹ́. Àbí ó fẹ́ gbé mi lọ sí ọ́fíìsì kó fi wọ̀ sílé. Ṣé àti ẹ̀ kọ́kọ́ rí wọn lọ́la náà ká mọ nǹkan tó fẹ́ ṣe. Àmọ́ o, ìwọ náà má dákẹ́ àdúrà kọ́nà jẹ́ kó gbẹ̀. Ó ti yé mi báun. Ó ṣe ìyá Àlàbí, ọlọ́ọ̀dù ó tì wọ́ náà. Ọlọ́ọ̀bọ òkú ní dójú sí ọ. Ọṣẹ́ gidi gan-an ni ọkọ àdó tì. Gbogbo ibi táwọn èso rẹ̀ bá wà, aláàánú ò ní wọ́n. Àmín. Kí ìwọ náà sì fọkàn rẹ balẹ̀. Fọkàn rẹ balẹ̀ o. Kì í ṣe pé kó máa jókòó sínú ilé kó wá máa ronú o. Ewé kan ní bọ́ lára igi, kọ́lọ́run má mọ̀ sí o. Bùkúnmi á dirún, á dìgbà fún ẹ ní orúkọ Jésù. Jẹ́ ká gbà pé gbogbo ohun tó ṣẹlẹ̀ àmúwọ́ Ọlọ́run ni. Mo ti ń gbìyànjú àti gbé kúrò lára. Àmọ́ bí n ti ń gbìyànjú tó, ń sì ń wá sí mi lórí. Àfi bí ẹni pé ó ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ ni. Àmọ́ yẹn bá ti wá nǹkan ṣe ní ìsìn, díẹ̀díẹ̀ náà ni ó mọ kúrò lára tán. Torí ọmọ tó fi ilẹ̀ fún mi. Ó dáa. Ṣẹ́ẹ̀ṣì ló ń jẹ́ ńlé. A sì ní láfún àti gààrí ńlé. Àmọ́ Bùkúnmi ń tiẹ̀, alásàjẹ ni, kì í jẹ gbogbo irú oúnjẹ báun. Òun ṣẹ̀ṣẹ̀ fi ń kọ́ díẹ̀díẹ̀ náà ni yóò mọ̀ ọ́la. Torí tiẹ̀ náà mo fẹ́ fi na sẹ́ẹ̀ta kí n wáṣẹ́ lọ. Kí n lè bá ara tó bá fẹ́. Kódín mu àbí kíní tí ń pè àti mílíìkì. Ó fẹ́ràn kó mọ jẹ́ kó tó lọ sùkúù láràárọ̀. Kò sí wàhálà. Tí n bá ti débi iṣẹ́, èmi náà á túbọ̀ gà sọ̀rọ̀. Kó dákun, kó bá ń gbà ọ́ síṣẹ́. Ṣé o gbọ́? Lọ fọkàn rẹ balẹ̀. Àbọ̀ ráyè mi báyìí. Pa mí lẹ́rìn padà pa mí lẹ́kún po. Bùkúnmi, drop bag ẹ, mo fẹ́ rí ẹ. Good morning, ma. How are you? Fine, ma. Where is grandma that I asked you to come with? She entered the proprietor's office. Oh, all right. You can go and sit down. Màmá ẹ jẹ́ má bínú. Ẹ fún mi ní ìṣẹ́jú kan. Bàbá mi kò sí wàhálà. So màmá, ẹ má bínú pé mo gba àkókò yín díẹ̀. Ìwé ọmọ yín náà ni mo yẹ̀ wò. Màmá, èmi ni mo ránṣẹ́ pè yín nítorí ọ̀rọ̀ ọmọ yín, Bùkúnmi. Sí ò sáà bá nǹkan kan jẹ́. Àbó báyàn kan jà ni. Rárá mà, kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀. A ò fi àyè gba ìjà ní iléèwé wa níbí. Kò lè bá nǹkan kan jẹ́. Nítorí ọ̀rọ̀ owó iléèwé ẹ̀ ni mo ṣe pè yín. Tí a ò bá ní parọ́, a mọ àwọn òbí Bùkúnmi dáadáa. Àgàgà mọ́mì ẹ̀. A dẹ̀ mọ iṣẹ́ ribiribi tí wọ́n ń ṣe láti má fi ẹ̀kọ́ Bùkúnmi ṣeré. Láàárín gbogbo àwọn akẹ́kọ̀ọ́ tó wà níléèwé wa yìí, tí a bá ní kàkà ní méní méjì, ká tó ka èèyàn 10, a máa ka Bùkúnmi mọ́. Ìyẹn lára àwọn tó jẹ́ wípé wọn ò kí ń pẹ́ tó máa fi ń san owó iléèwé wọn. A ní kété tá gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ sí mọ́mì Bùkúnmi àti dádì Bùkúnmi. Ó jẹ́ nǹkan tó bà wá lọ́kàn jẹ́ gidi gan. In fact, ó dùn wá gan. Ó dùn wá gan. A dẹ̀ gbàdúrà wípé kí Ọlọ́run Elédùmarè kó bá wa tẹ́wọ́ gbà wọ́n, kó bá wa tẹ́ wọn sí afẹ́fẹ́ rere. Àmín o. Ọ̀sìn bàbá mi. Ẹ kúkú ní firú ẹ gbà. Àmín mà. So kí má dá yín dúró. A ti ṣe ìpàdé lórí ọ̀rọ̀ owó iléèwé Bùkúnmi. Láti ilẹ̀ kó tó di pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀. 150,000 naira ni owó iléèwé Bùkúnmi per term. Ìyẹn ní oṣù mẹ́ta. Tó bá ní. Bó ní kí n ti rí owó tó tóbi tó bá ń. Dákun má bínú bàbá mi. Ṣàánú mi. Kí lo lè ṣe fún mi? Ìdí nìyẹn tí mo ṣe ránṣẹ́ pè yín láti bá yín sọ̀rọ̀. So that a lè jọ jókòó, a jọ jíròrò, a jọ sọ
ọ̀nà wo ni ká gbé gbà. Bí mo ti sọ lẹ́ẹ̀kan, a ti ṣèpàdé, a dẹ̀ ti fi orí ẹ̀ tì síbì kan nítorí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí àwọn òbí Bùkúnmi. Nínú 100% tí Bùkúnmi ń san fún owó iléèwé ẹ̀, iléèwé yìí fi ara mọ́ 50%, tó túmọ̀ sí wípé ìlàjì owó tí Bùkúnmi ń san tẹ́lẹ̀ ni a máa san láti wákàtí yìí lọ. Ìlàjì tó kù, iléèwé yìí á faragbá títí Bùkúnmi á fi parí primary school. Ìyẹn túmọ̀ sí wípé ẹ máa san 75,000 naira ní oṣù mẹ́ta mẹ́ta, ìyẹn per term, fún owó iléèwé Bùkúnmi. Àmọ́ tí ó bá ṣì wù láti tẹ̀síwájú nínú ẹ̀kọ́ rẹ̀ lẹ́yìn tó bá parí ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀, ìyẹn primary school ẹ̀, tó bá wù láti tẹ̀síwájú ní iléèwé yìí, a ò ní àǹfààní láti fún ní 50% orí ọ̀fẹ́ tá kọ́kọ́ fún ti primary school. Iye tí wọ́n bá ń san ní secondary school lẹ́yìn tó bá wọlé, odidi ẹ̀ la máa san. Kò ní sí orí ọ̀fẹ́ wípé kó máa san àbọ̀. And bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí mà, a ti wà ní táàmù tuntun, tó túmọ̀ sí pé ó yẹ kí Bùkúnmi ti san owó iléèwé ẹ̀. Àmọ́ nígbà tí a ò tí ì mọ nǹkan tá fẹ́ ṣe lórí ọ̀rọ̀ ẹ̀, òun ni ò jẹ́ kí n tí ìránṣẹ́ pè yín. Àmọ́ nísìnyí tá ti forí ẹ̀ tì síbì kan, òun ló jẹ́ kí n pè yín pé Ọlọ́run á bùkún yín. Ó yẹ kí Bùkúnmi ti san owó iléèwé ẹ̀ mà. Mo gbàdúrà wípé lágbára Ọlọ́run á pèsè. Àfìgbà tí Pamílẹ́rìn padà pa mí lẹ́kún, ìwọ Ọlọ́run. Ọlọ́run ní pa yín lẹ́kún mà. Ó dáa náà, ọ̀gá. Gbogbo ohun tẹ́ ẹ ti sọ mo gbọ́. Bí n bá ti kúrò lọ́dọ̀ yín ní ìsìn, ọ̀dọ̀ àwọn tí wọ́n fún mi níṣẹ́ náà ní ń lọ. Bí n bá ti rí iṣẹ́ náà gbà, ń wàá mọ ṣètò bí n ti rówó tẹ́ ẹ sọ, bí n ṣe rí san. Ẹ ṣáà gbà á bá a ṣe rí. Ó dáa, kò sí wàhálà. Ẹ wá jọ torí Ọlọ́run. Ní kété tí owó ìbá ti pé sọ́wọ́ yín, ẹ tètè wá san. Ẹ jọ̀ọ́, a bẹ̀ yín ni. Ẹ dẹ̀ má bínú sí wa. Kò ń ṣẹjọ́ èmi náà. Òfin iléèwé yìí ni o. Gbogbo ọ̀nà tí n bá fi rówó ń wà. Ẹ ṣeun gan ni mo dúpẹ́. Ẹ̀yin náà ti gbìyànjú fún wa tó. I left the keys on the table. Àfi k'Ọlọ́run ṣàánú mi. Ńgbà Pamílẹ́rìn àtọkọ rẹ̀ tán sì lọ láì dágbére. Ọmọ tán wá fi ilẹ̀ ní ìsìn, bó ní sì tọ́jú ọmọ náà. Bẹ́ẹ̀ sì ni òun ṣiṣẹ́ tẹ́lẹ̀. Pamílẹ́rìn náà ló ní mọ́ ṣiṣẹ́ mọ́, olóní mọ́ lọ́jà mọ́ nítorí àìlera mi. Sísí ọ̀nà kan ni wọ́n ń wá kiri báyìí. Ọlọ́run ṣàjẹ́ wọn fún mi iṣẹ́ tí ń bá lọ. Àbí ta ló fẹ́ yárò mi lówó, ẹni tí ò níṣẹ́ lápá. Àwọn ọmọ elégbò tí máa kiri láàárọ̀ àti ẹ̀rí wọn ń kọjá. Ìyá kókò ní ń dáná látàárọ̀, àmọ́ tí ń sè. Bí ń ṣe òkúta ni kò tiẹ̀ yólúwa rẹ̀. Àtàwọn ọmọ tí máa kiri pọ̀ fún láàárọ̀ náà, gbogbo wọn láàrí ń kọjá. Kódà ọjọ́ environmental, béèyàn ò bá ṣọ́ra, àwòrókó ní òpó olúwa rẹ̀, ibi ní ọ̀nà olúwa rẹ̀ ń pàṣán. Ọmọ kan ní ń bọ̀ lọ́kàn, ó gbé ike tí ń bẹ lórí rẹ̀, sọ fẹ́ lọ pọnmi lódò ni. Ayin, kí ló ń tà ntí ẹ? Kí ló ń tà? Ọ̀tá nǹkankan? Ó ṣe fún ọ. Bàbá Adébọ̀. Ẹ dákun o, láti bo. Ìyá Àlàbí mo béèrè. Arábìnrin tí ń ṣiṣẹ́ ààyìn tí ń bá yín dáná tí ń bá yín tún lé ṣe. Kí ló kọ yín? Ìyá Pamílẹ́rìn.
ìyá Àlàbí. Ìyá Pamílẹ́rìn, ó ti dé. Ó wá pẹ́. Ṣé ò sí tó pẹ́ báwọn? Ìyá Kókò, ṣé oúnjẹ tẹ́ ń sí ò jiná ni látàárọ̀? Ṣé ẹ mọ iye ìgbà tí mo ti ń pe bàbá Débọ̀ látàárọ̀ tẹ́ ẹ̀ dáhùn? Wàláhì ń gbọ́. Ṣó ti wá jiná ni? Ìbá ń gbóúnjẹ yín wá ní ìsìn. Má bínú ìyá Pamílẹ́rìn. Ó ní mo pẹ́, sí nǹkan tí wàá bàjẹ́ báyìí. Ó pẹ́. Ọ̀gá ti rìnrìn àjò. Sunkún àwọn bùkún mi mo lọ, ọmọ pé mo sọ fún ọ lánàá. Gẹ́rẹ́ tí mo kú ń bẹ̀ náà ní ń bọ́ ha yín. Wọ́n ti kó nílé látàárọ̀, àmọ́ mo ti bá wọn sọ̀rọ̀ látànà. Ó ní táwọn bá dé. Bó ní ti wá síra mi sí nísìn. Má ṣèyọnu, máa lọ lé. Tó bá dìrọ̀lẹ́ tí n bá kú òǹbí iṣẹ́, ń yọjú sí ọ. Ó dáa náà. Can me walk with my head held high. Found my name. I found it more. On a pity. Grandma, kí ló ṣe yín? Bùkún mi, kí n la ṣe báyìí ní ìsìn? Ọ̀nà wo gan-an la fẹ́ gbé gbà? Ọ̀gá iléèwé rẹ ó ní amówó sùkúù rẹ wá. Ó ní tàbá sì rí mú wá, ó ní wó dọọdún léèwé. Torí tiẹ̀ náà mo ti fi wáṣẹ́ lọ. Àmọ́ ẹni tó yẹ kó fún mi ńṣẹ́ kò sí ńlé. Èyí ò ní wọ́n ń bà mí nínú jẹ́. Sọ ọmọ tá a ṣe ní ìsìn. Ó lọ́mọkùnrin kan ládùúgbò wa ni. Yín máa ń kán ọmọ kéékèèké lẹ́sìn ni. Rò bóyá kọ́ rí darapọ̀ mọ́ ọ ná. Bàbá ti wá rówó sùkúù rẹ̀ tùjọ, ọ padà léèwé. Àbí kí n lọ rò? Okay ma, mo máa lọ join wọn. Ó sin ọkọ mi, ọmọ ò ní dàwọ́ náà láàmú. Ọ dàgbà, gbogbo ohun tó o fẹ́ jẹ́ láyé pátá lọ ló sì ń rọrùn fún ọ. Amen. Ọ̀kàrẹ̀, ó yá rèé bọ́sọ̀ rẹ̀ lẹ̀. Bọ́ ọ bá ṣe tán, ọmọ bọ̀ ń ta wá jẹ. Ọlọ́run mọ́mọ́ jẹ́ ń sunkún alẹ́. Mo bí odidi ọmọ méjì. Mo lọ́kùnrin, bẹ́ẹ̀ ni mo lóbìn. Èyí ọkùnrin tó wá jágbà, wọ́n ń ṣègbésí ayé rádaràda. Láàárín oṣù 6, mo lè mọ́ fojú mi gan ní ọmọ tí mo bí nú. Àfọjọ́ tó bá forí kó mí nìkan ní máa mọ̀nà lé. Ọmọ kan ṣoṣo tó wá láàánú mi lójú tí sì ń tọ́jú mi. Ikú wá wò mí sùnsùn, ó wá kán mi lẹ́yìn ọ̀kan. Kí ni ká pe irú èyí? Sẹ́kún alẹ́ kọ́ lèyí, kọ́lọ́hun má jẹ́ á sunkún alẹ́. Àwọn èèyàn tún gbà mí nímọ̀ràn. Wọ́n ní kí n gba báńkì ọmọ mi lọ, kí n mú dámọ̀. Mọ̀ nǹkan kan nípa ilé ìfowópamọ́ wọn. Àbí bó lẹ̀mí ó sì wá gùn báyìí? Bí n bá wá lọ ní ìsìn, ta ni ó tọ́jú Bùkún mi? Yes, I'm finding my way. Bí n bá ti mú ọdẹ lẹ́sìn ni, mo fẹ́ lọ ríyàn kan. Àwọn tán máa ń yáyàn lówó èlé o. Iṣẹ́ tí mọ́mí mi ṣe nìyẹn. Bẹ́ẹ̀ ni, bí n bá tiẹ̀ lè rówó díẹ̀ yá, kí n fi bẹ̀rẹ̀ nǹkan pẹ́pẹ́ẹ̀pẹ́. Grandma, àwọn pípọ̀ yẹn rí kẹ́dù. Kí ló dé tó sọ báà? Because mọ́mí mi máa ń kanra all the time. Tó bá ti dé láti ibi iṣẹ́. Àfàwọn tí wọ́n bá yáwó, tọ́kọ̀ tí wọn ò dá padà. Nǹkan tó fà á tó fi máa ń rí tíjà rẹ̀ máa ń kanra gbogbo ìgbà ni. Wàláhì láàrin mi àti Sportybet, orí ló máa pọ̀rùn. Àwọn èèyàn predict game, wọ́n win. Ó dórí tèmi àfin. Látọ̀dún tí mo ti ń play Sportybet, ń jẹ́rí. Láì kí n ṣe iṣẹ́ ayé. Tó bá tiẹ̀ jẹ́ iṣẹ́ ayé gan, màá jẹ́ kẹ́ mọ̀ pé o ṣàlàfín. But wait o, Bùkún mi dáná. Ṣáà jẹ́ kí n play game tí mo fẹ́ play. Kó má lọ ká mi mọ́bí. Èmi alódé tí Bùkún mi ò tíì dé nírú àsìkò. Wá tó wá pẹ́ tó yẹn. Mo ti ń jókòó díẹ̀ nsìn, ó ti lé 1 hour. Má bínú,
Mo lọ bá grandma rògùn wọn ni. Wo sórí gbin ìjókòó yìí. Ebi burúkú kan ń pa mí. As in, ebi ń pa mí. Kí ló dé tó jẹun? Bọ̀ olólọ́bẹ̀ ńlẹ̀ náà. Àǹso. Ẹ jẹ́ ká lọ ra ráìsì Abderica náà, ká dẹ̀ sè. Owó tó fẹ́ fi ra ráìsì Abderica, why tó ṣe fowó yẹn jẹun? Máa gbọ́ Bùkúnmi. Ìwọ ló ń sọ̀rọ̀ báyìí. Ṣé spoon kan 300 naira rice àti 100 naira? Ká tẹ̀ wá gbà pé mo ra rice, mi ò rẹ́ran. Ṣé tí n bá ra rice 1000 naira, ṣó yó mi? But ilẹ̀ ti ṣú náà, ó wá go ni. But it's your fault náà, ó ló jẹ́ ká pẹ́ náà. Ó mọ̀ kan, ń jẹ́ ká máa lọ. A sì lè ṣe rice lálẹ́ náà, ilẹ̀ ò tí ì ṣú jù. Ó sì rẹ èmi o, wọ́n ló máa ṣe fúnra ẹ̀ o. Kò sí wàhálà mo gbà, màá ṣe. Ó yá, jẹ́ ká lọ. I left the keys on the wood table. My boots are worn thin by the gravel. Every mile felt like a hole. Bá mi kí grandma. Bùkúnmi, má pẹ́ jọ o. Abeg, má pẹ́ o. Wàhálà ó ti rẹ̀ mí. Although ó ti rẹ̀ Bùkúnmi náà, but I trust her. Wọ́n máa ṣe oúnjẹ yẹn ṣáà ni. Bùkúnmi, látàárọ̀. Èmi alódé, kí ló ṣẹlẹ̀? Ẹ má bínú mà. Ọ̀gá ò tètè kúrò lọ́fíìsì. Mo dẹ̀ fẹ́ rí i pé mo nu gbogbo ọ́fíìsì kí n tó máa bọ̀ nílé. So that mi ò ní máa jí lọ síbi iṣẹ́ láàárọ̀ la. Bó o sáà ni, sọ́ǹsì ọ́ dáadáa. Bẹ́ẹ̀ ni mà wọ́n ṣe mí dáadáa. Ìgbà tí gbogbo wọn ti mọ̀ pé ọmọ yín ni mí, so wọ́n ṣe mí dáadáa. Ó káre. Ẹ ṣé mà. Àti pé mo tún ya fámásì. Ṣé èsì nítorí oògùn? Ẹ nà ó grandma. Ẹ̀yin lẹ́ ń lògùn náà, nǹkan kan ò ṣe mí. Yóò bá bàbá rẹ̀. Èmi ni nǹkan ń ṣe nù o. Mo kàn ń bá yín ṣeré ni, kò sí nǹkan tó ṣe yín. Bùkúnmi, Mà, gbogbo bí ọ̀n bá ń lọ sáà máa ṣọ́ra. mo ti gbọ́ mà. Ìwọ náà mọ̀, pọ̀ pé méjì lọ́wọ́ mi. Ìwọ náà làrí dunnú fún mi. Ẹ̀yin náà mọ̀ pé ẹ̀yin nìkan ni mo ní. So, kẹ́ dárayá. Ara mi ò yá. Èmi àtàfin la jọ wá sílé. Ó wà ń pálọ̀, ó ní máa kí yín. Ó tẹ̀lé mi wá sílé. Ṣébi ò mọ̀ pa mo ṣe ráìsì o. Grandma, pẹ̀lẹ́sẹ̀ yín, báwo lẹ ṣe dé kitchen? Ọmọ pé ń gbọ́dọ̀ jókòó gẹ́lẹ́tẹ́. Mo gbìyànjú náà ni. Ńgbà mo wo aago tí mo rí pọ́jọ́ ti lọ tán, tọ́ọ̀sì tí ì dé. Bí mo ṣe yá wọ́ra mi wọ kíṣìnù tí mo tan sí tóòfù tí mo ṣe ráìsì. Èyà, ẹ̀yin lẹ sèbà fín lálẹ́ yìí. Ọ̀yá báńkì o. Kẹ́ ẹ ṣe jẹ́jẹ́ o. Ẹ gbọ́dọ̀ bára yín jà o. Níjà. Ọlọ́run má jẹ́ kówó ètò wọgbó o. Chelsea, Arsenal. Èyí jẹ èyí ọ̀jẹ̀. Téní kejì kẹta kólóńbó já orí gògó jùlọ́mbà gògógó. Ìmọ̀ kí nìyẹn but Chelsea, Arsenal, Chelsea, Arsenal, Chelsea, Arsenal. Sportybet sẹ́, èmi àti yín, orí ló máa pọ̀rùn. Ó tún ti ń bẹ̀ tàbí? No, me bet. Mo kàn try láti check scores ní online. Irọ́ ló ń pa. Máàcì Chelsea àti Arsenal ọ̀la ni. Ọmọ ó ká mi ṣáà wà láì ó ká mi. Má bínú jọ. Mo promise ẹ, mi ò tí gbowó lé o, mi dẹ̀ ní gbowó yẹn lé mọ́. Ó sure, wàhálà mi ní tá mọ́. Mo ti sọ fún ẹ láìmọye ìgbà. Má play betting mọ́. Football is fun. O lè wo kó fi entertain rẹ̀. But má ta tẹ́tẹ́. Èló gan-an ló ní lọ́wọ́ tó fi ń ta tẹ́tẹ́. Mo dẹ̀ mọ̀ pé torí bet tó máa ń bet ló ṣe kí n lówó lọ́wọ́. Wàá máa wá wẹ́ni tó máa yáwó lọ́wọ́ ẹ̀ káàkiri. Má bínú. Kí má tán ẹ̀ wò. Bámilẹ́rìn. Ó dàbí pé ayé ti bá mi lọ́wọ́ sí o. Kíní yẹn ti wà nú ẹ̀jẹ̀ mi. Ó ti mix mẹ́jẹ̀ mi. Ó ti mix mọ́ omi ara mi.
I swear ó dàbí pé mo ti wà addicted sí betting. Tí n bá bẹ́ẹ̀tì báyìí ara mi máa ń gbọ̀n ni. Mo mọ̀, but at least wàá máa fílẹ̀ díẹ̀díẹ̀. Believe me, bet ò help ẹ o. Ó kàn ń destroy ẹ ni o. Ìwọ náà wo iṣẹ́ tá à ń ṣe, bó bá ṣe ń survive. Ṣé kò sú ẹ ni? Wàláhì ọ̀rọ̀ ẹ yé mi. Mo mọ̀ pé tèmi náà ló ń ṣe náà. Má bínú. Mo dẹ̀ promise ẹ, wàláhì máa change. Èmi gan fúnra mi, mo mọ̀. Wàláhì mo mọ̀ kí n má tanra mi jẹ. Sportybet, it's not for me. Láti ọdún tí mo ti ń predict game, wàláhì mi ò jẹ rí. Yàásín wàláhì mi jẹ rí. Ó dàbí pé Sportybet ń lògùn fún mi ni. Kò sẹ́nì kankan tó ń lògùn fún ẹ. Torí o ti gbé gbogbo ọkàn ẹ sínú ẹ, o dẹ̀ nígbàgbọ́ nú ẹ. O ti rò pé betting ló máa jẹ́ kó lówó. Ó yá, wo gbogbo àwọn tó lówó nílùú yìí. Mélòó nínú wọn ló gbọ́ pé wọ́n ní tẹ́tẹ́ ló sọ àwọn dolówó? Wàláhì kò sí. Àfín, mò ń sọ fún ẹ, má máa ta tẹ́tẹ́ mọ́. Jẹ́ ká wọ́nà mi tó máa sọ wá dolówó. If you continue with this life, you won't be able to think well. Àfín, wàláhì ò ní tìjú. Obìnrin tó gbọ́n jù ẹ lọ. Jẹ́ kí n lọ bẹ́ẹ̀ ṣe ráìsì ẹ̀. Yàásín bí ò pa mí mọ́. Ọ̀rọ̀ tó sọ yẹn ó wọnú akínyẹmí ara mi lọ. Ó wọ brain mi. Ó fíńgà mi gidi. Nǹkan tó sọ yẹn òótọ́ ni o. Yìí bá ṣe máa focus lórí life wa, mo ló yẹ ká máa rò. Wàláhì. Àwọn iṣẹ́ tá à ń ṣe yìí ó ti ń sú mi. So, ó ṣe mọ̀ yẹn sìn. Ṣebí nǹkan tó yẹ ká jù kó ká rò nìyẹn. Gbogbo mind mi ni pé ní last year kí n gádà owó kí n padà sí school. But tí n bá sọ fún ẹ pé gbogbo owó oṣù tí mò ń gbà mo fi ń bọ́ family ni. Yàásín ajé ń gbọ́. If my mama no borrow money from my hand today, oh sure, my papa go ask me for urgent 2K tomorrow. Débi wípé mi ò gbọ́kànlé anything anywhere, as in mi ò ní savings kankan. Owó àjọ tó ń dá ńkọ́? Bùkún mi kí ló tún sọ yìí? Àjọ owó ṣáàjọ 200 naira per day. Okay, kí n tiẹ̀ dá láti ìbẹ̀rẹ̀ ọdún títí di parí ọdún. Láàárín ọdún kan, èló ló fẹ́ jẹ́? Tell me, èló ló fẹ́ jẹ́? Kí ló máa dá ń gbèsè ayé mi? Ọlọ́run bá wọ ṣe náà. Bí ti báwo? Ìwọ níyà àti bàbá náà, o dẹ̀ lẹ́gbọ́n àtàbúrò. Bùkún mi. Why tó ń fi mí ṣe yẹ̀yẹ́? But tó tọ́ ni náà, ṣé ò ní parent ni? Wo bí, ìwọ lóhùn kó máa fún wọn lóúnjẹ. So lójú ara ẹ̀ ń sìn, I'm better than you, àbí? Wo, jẹ́ kí n sọ kíní kan fún ẹ. Nígbà míì, nǹkan téèyàn ò ní, tí ẹlòmíì ní, wàá máa wíṣì fún. Ṣé mo pé nígbà míì mo máa ń envy ẹ? Yeah, nígbà míì mo máa ń envy ẹ. Lóòótọ́ o ní ìyá o ní bàbá. Ìyá àgbà yìí ló tọ́ ẹ. But you have focus. Mind ẹ papọ̀ sójú kan. O mọ ibi tó ń lọ. O mọ ibi tó ti ń bọ̀. Àwa pọ̀ family wa. Ọ̀pọ̀lọpọ̀ wa ò ní focus. Àwọn òbí wa kì í advice wa. Wọ́n à ń tọ́ wa sọ́nà. Oníkálukú ó kàn wá bí ẹ̀rìn life ẹ̀ ni. Ọkàn bí wa dálẹ̀ bí ẹ dá ni. Bí mo ṣe wà ẹ má jẹ́ kí n tẹ̀ ẹ́ jẹ. Ọ̀rọ̀ family mi ó pẹ̀lú nǹkan tó jẹ́ kí n play Bet Naija àti Sportybet àti Bàbá Ìjẹ̀bú. Yes now, but kò lè yé ẹ. Okay, bí nǹkan tí wọ́n náà sọ lẹ́ẹ̀kan. O ní mo ní parent, àbí? But mo ń gbègbè iṣẹ́ ayé bí orphan, bí ẹni tí ò níbi, tí ò níran, tí ò lẹ́bí, tí ò lára. Màá jí kò ní láàárọ̀. Màá lọ ro oko nú compound bàbá èèyàn kan. O ò bá wọn roko o. O maintain flower wọn ni o. Ǹjọ́ kí ni different wà ń bẹ? Kí ni ìyàtọ̀ tó wà ń bẹ? Àti mo gé flower àti mo roko. No be the same thing. No be grass. Why is my own father useless? Why ti popsi tèmi useless? Bùkún mi, the only thing tí daddy mi good sí jù láyé
wàláì nákìn ni kọ́ máa ṣí ẹsẹ̀ màámi sókè kọ́ máa kàtàn wọn sẹ́gbẹ̀ẹ́ nákìn ni pọ́pọ́sí mi gùdù sí jù. Oyè ọmọ tán bí náà oyè ọmọ tán bí àbó mọ iye wa nọ́mbà 4 ni mo máa wá nínú ọmọ 9. Nínú ọmọ 9 yẹn ẹyọ kan tó wọ skul ìyẹn ẹ̀gbọ́n wa kò má tíì parí. Tí strike ò bá mú lọ́dún yìí wọn ò ní rí school fees san ní next year. Ẹ̀gbọ́n á tún padà wálé tó bá tún yá wá tún tó admission ṣe. Abẹ́ tẹ́mi ṣé ìyẹn la fẹ́ jókòó tì tó bá ti wá eventually parí tó wá bẹ̀rẹ̀ iṣẹ́ ṣe sálárì ẹ̀ ṣó lè ká gbogbo wa nú family wa àbí tó bá jẹ́ wọ̀lẹ̀gbọ́n tó lọ school tó dé tó wá eventually ríṣẹ́. Sọ fún mi tó bá rántí ibi tó ti ń bọ̀ tó rántí ibi tó ti jáde ṣé wàá fẹ́ padà wálé? Bùkún mi ṣé wàá fẹ́ padà wálé? Tó bá jẹ́ mi ni màá sá lọ tefetefe wọn ní rẹ́sẹ̀ mi mọ́ mo lọ́nu. Abeg no be juju be that. Stop Joe, má sọ̀rọ̀ sí dáàdì ẹ bẹ́ẹ̀ yẹn. Wo bí ọ̀rẹ́ wa jẹ́ kí n advice ẹ bí ọ̀rẹ́ gidi. Má lọ bímọ púpọ̀ o. Tó bá bímọ púpọ̀ ìyá jẹ bastard sí wọn lára. Ní orúkọ Jésù, Ọlọ́run alágbára dúpẹ́ fún oore ọ̀fẹ́ yín lánàá, lénìí, lọ́la àti ní ọjọ́ gbogbo. Àmín. Ọmọ yín ń jáde lọ báyìí. Ọlọ́run ọba ẹ ṣaláàbò lórí rẹ̀. Àmín. Bí ṣe ń jáde lọ lónìí, Ọlọ́run ọba ààbò yín kó wà níwájú rẹ̀, kó wà lẹ́yìn rẹ̀, ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Àmín. Ẹ ṣé mà, mo ti fẹ́ máa lọ. Àbí ṣe fẹ́ nǹkan kan ni kí n tó máa lọ? Lẹ́yìn ẹsẹ̀ mi ń sán mi, ó sì ń dùn mí. Lẹ́yìn ìyún kò sí nǹkan míì mọ́. Àbí ṣé kí n dúró tì yín nílé léni ni? Tẹ́ bá mọ̀ pé lè dá dúró. O lè mọ́ lọ ibi iṣẹ́ rẹ ń tiẹ̀. Bùkún mi. Àfin ni. Ó wá pè ọ́ kẹjọ mọ́ lọ ibi iṣẹ́ papọ̀. Bẹ́ẹ̀ ni mà. Ó yá Ǹdè mọ́ re ibi iṣẹ́. Bùfọ́ Ọlọ́run sìn ọ́. Kò ní sí wàhálà lágbára ògo Ọlọ́run. Ẹ jọ̀ọ́ ẹ lògùn yín o tó bá dọ̀sán. ń lò ó kárí ọkọ mi. Okay ma, ó dàbọ̀. Mo ṣe bó ma ti kúrò nílé ni. Ó mọ̀ pé màá tọ́jú grandma kí n tó kúrò nílé náà. And that's why tí mo ṣe clean ní ọ́fíìsì ọ̀gá kí n tó kúrò níbi iṣẹ́ lánàá. Oh yeah, that's true. So báwo ni ara grandma? Ṣé wọ́n wà okay? Wọ́n wà but wọ́n ṣì ń complain nípa ẹsẹ̀ wọn yẹn. Yeah. Bóyá kò dẹ̀ gbé wọn lọ sí hospital once and for all. Because last time tí mo wá sílé yín yẹn tí mo bá wọn bá lọ mo wo ẹsẹ̀ wọn yẹn egbò ẹsẹ̀ wọn yẹn kò pajúdé rárá o ìṣe ló ń kẹ̀ sí o. Who knows bóyá tó bá gbé wọn lọ hospital dókítà lè rí ìkànsí sẹ́sẹ̀ wọn yẹn náà. Ṣé o mọ nǹkan tó fa egbò tó wà lẹ́sẹ̀ wọn yẹn ni? Àmọ́ rántí náà ṣebí ọ̀kadà ló gbé wọn ṣubú. Yes, but grandma ní ìtọ̀ ṣúgà káwọn pẹ́rẹ́ǹtì mi tó kú. So oògùn tó máa rà fún wọn yẹn oògùn tó ṣúgà ni. Yes, but ó yẹ kí n ti gbé wọn lọ sí hospital. Okay then gbé wọn lọ náà. Báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí? Níbo ló ti fẹ́ kí n rá dúró owó tí máa lọ ná lọ hospital? Bóyá ká gbé wọn lọ sí general hospital. Kí ni ìyàtọ̀ gbogbo wọn? Wo orúkọ lásán ni general hospital gbé sórí jàre àti private àti general ìkọ̀ọ̀kan náà ni gbogbo wọn. Ọlọ́run jẹ́ ara màmá ó yá o. Ọlọ́run jẹ́ ara màmá ó yá o because the only person tí Bùkún mi gbójúlé nìyẹn o. Ọlọ́run má ti pààyà yẹn báyìí o. Tí àyàn bá lọ kò lè easy fún Bùkún mi rárá. I swear. Ẹ pẹ̀lẹ́ màmá. Kí lẹ wá ń wò? Látọjọ́ ẹ̀. Ó yẹ kẹ́ ti wá sí hospital tipẹ́.